ǹjẹ́ àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé fáwọn tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà ń bí mo kí wa wípé a kú àmójúbà ọjọ́ àbámẹ́ta pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ fáwọn tí wọ́n wà lókè òkun mọ̀ pé pọ́pẹ́ bóyá náà ẹ̀yin náà ti wà lọ́jọ́ àbámẹ́ta tàbí kẹ́ ti wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo yòówù kálẹ̀ wà Elédùmarè yóò máa darapọ̀ mẹ́nì kọ̀ọ̀kan wa níbi yòówù kálẹ̀ wà ìròyìn fún ti àsìkò yìí ọ̀nà làṣẹ bẹ́ẹ̀ ta tó mú wá sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa orúkọ níròyìn kò yípadà àyànfẹ́ Elédùmarè òun lórúkọ tèmi jẹ́ ẹ jáwọ́ kókó tí ń bẹ nínú ìròyìn fún ti àsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Èmi ò ní parọ́ fún yín rárá o, ṣe rí ìwà àjẹbánu ìwà wọ̀bìà àti àìbìkítà ohun gan ló ń fa gbèsè sọ́rùn àwọn tó wà ní orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀. Olúṣẹ́gun Ọbásanjọ́ ló sọ èyí di mímọ̀. Títí àwọn ògo wẹrẹ àti àwọn tán kópa nínú ìwọ́de ìfòpinsí ìjọba burúkú mọ́lé ó ń ṣe àfihàn pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó burú ju ìjọba ológun lọ. Ọmọyẹlé Sowore ló ṣe àlàyé ọ̀rọ̀ náà. Lórí ọ̀rọ̀ Sowore yìí náà la sì wà, wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kan sẹ́lòmíì bíi ìlú gángan. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ti ń fojú ìwòye wọn hàn lórí fídíò kan tó ń ṣe àfihàn Ọmọyẹlé Sowore èyí tó kọ tí ọ̀gbọ́n yìí tó kọ àṣẹ tí àwọn agbófinró pa fún un lásìkò tó ń wa ọkọ̀ lójú òpópónà kan ní ìpínlẹ̀ Èkó. Inú mi dùn púpọ̀ lórí ọ̀nà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà láti yan ọba tuntun ti ìlú Ọ̀yọ́. Ó ṣàfihàn ìdàgbàsókè tó ti ń bá ọ̀rọ̀ oyè ọba jíjẹ ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Olúwo tìlú Ìwó òun ló fi ohun náà léde. Kò dín ní ènìyàn 11 táwọn agbébọn ti ṣekú pa báyìí ní ìpínlẹ̀ Imo. Irọ́ ikú ni wọ́n ń pa mọ́ àdá, irọ́ ikú náà lásìn pamọ́kọ́. Mo wà láàyè kódà mo wà lálàáfíà ara. Sunday Igboho ló fòun léde láti járọ àwọn tó ń parọ́ ikú mọ́ olóyè ọmọ Adéyẹmọ. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́yẹ òsọkà báyìí. Èmi ò ní parọ́ fún yín rárá o, ṣe rí ìwà àjẹbánu ìwà wọ̀bìà tó fi mọ́ àìbìkítà tó ń ṣẹlẹ̀ láàrin àwọn adarí orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ òun gan ló ń fa gbèsè sọ́rùn àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀. Olúṣẹ́gun Ọbásanjọ́ ló fi ohun náà léde. Ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ òun ló mà ti fi ohun léde báyìí o lásìkò tó gba àlejò àwọn ọ̀dọ́ kan èyí tí wọ́n rí sí bí ọjọ́ ọ̀la àwọn ògo wẹrẹ ilẹ̀ adúláwọ̀ bí ó ti tàn yànnàyànnà. Ìtàn porúkọ wọn ní Future African Leaders Foundation èyí tí wọ́n ṣe àbẹ̀wò sí Olúṣẹ́gun Ọbásanjọ́. Nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹnusọ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ọ̀hún Kẹ́hìndé Akínyẹmí èyí tó fi léde síta ó ní gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè adúláwọ̀ yìí ní pàtàkì jùlọ pẹ̀lú gbèsè tó wọ ọrùn àwọn adarí orílẹ̀-èdè adúláwọ̀ pàtàkì orílẹ̀-èdè Nàìjíríà ó ní tó ń rí sí ni pé ìwà àìbìkítà tó fi mọ́ àjẹbánu bílíkíwọ̀bìà èyí tí ń bẹ láàrin àwọn adarí orílẹ̀-èdè yìí ó ní ó ń ṣokùnfà wàhálà àti làásìgbò tí gbèsè fi gun ọrùn wa ní dande. Nígbà tí ó tún ṣe àlàyé ó ní ọ̀dọ̀ tí tòun òun kì í rí kó má lè sọ ó ní ó sì ṣokùnfà bóun ṣe bára òun ní ọgbà ẹ̀wọ̀n ní ayé ìjọba ológun ti General Sani Abacha lọ́dún 1995. Ó ní gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe lásìkò ìgbà náà èyí tí kò bóun lára mu tóun rí síta òun náà fi tí ó mọ́ àtìmọ́lé. Ó ní lẹ́yìn tó jáde nínú àtìmọ́lé yìí ó gbọ́ òun láti ṣe àtúnṣe sí àwọn nǹkan tó ti bàjẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ kóun gbégbá ààrẹ lọ́dún 1999. Ó ní nígbà tó ń sì kúrò nínú ọgbà ẹ̀wọ̀n tán lọ́mọ ọdún méjìléníogójì èyí lọ́dún 1979 ó lóun wòye sí wípé níṣe lòun sì léegun láti ṣe nǹkan dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdí abájọ rèé tó ń fi ṣe ológun sílẹ̀ lásìkò náà tó ń sì lọ bẹ̀rẹ̀ iṣẹ́ oko ṣíṣe. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí níṣe ni ó ń gùn ní kẹsẹ̀ láti tún orílẹ̀-èdè Nàìjíríà tò. Ó ní ṣùgbọ́n nígbà tóun yóò fi dé láti inú ọgbà ẹ̀wọ̀n lọ́dún náà lọ́hùn-ún
níṣẹ́ lòun rí wípé gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ó tún ti bàjẹ́ ju bọ́n ṣe fi sílẹ̀ tẹ́lẹ̀ lọ. Ó ní bọ́n ṣe wà yìí òun kò lè rí kó mọ̀ sọ ní pàápàá tó bá wu ìwà kan tó kù díẹ̀ káàtó òun ló sì wà nínú ẹ̀jẹ̀ òun títí di èní eléni nínú ètò òfin ṣe àfihàn pé ṣẹ̀rí ìwà wọ̀bì àti àjẹgúdújẹrá tó fi mọ́ ìwà àìbìkítà tí ń bẹ láàrin àwọn adarí ní orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ olóṣokùnfà gbèsè tá a jẹ yìí. Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe àlàyé yìí lẹ́kùnrẹ́rẹ́. Títí àwọn ògo wẹrẹ àti àwọn tán kópa nínú ìwọ́de ìfòpin sí ìjọba burúkú mọ́lẹ̀ ó ń ṣe àfihàn pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó burúkú ju ìjọba ológun lọ. Ọmọyẹlé Sowore òun ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ ajìjàǹgbara àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó sì jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ọdún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú AAC Ọmọyẹlé Sowore òun ló sọ èyí di mímọ̀ níbi ètò kan èyí tó wáyé ní orí ìkànnì YouTube tí wọ́n pè ní Vogue TV nínú èyí tí ó ti ń ṣe àlàyé látẹnu Ọmọyẹlé Sowore. Ó sọ di mímọ̀ wípé gbogbo ètò àti àlàkalẹ̀ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń kó ìnira báwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ń ṣe àfihàn pé ìjọba rẹ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ burúkú ju ti ìjọba ológun lọ. Ó ní ẹja ti bilẹ̀ bẹ́ báyìí ká fi mú ọ̀lẹ̀ jẹ. Ó ní nígbà tí àwọn ọ̀dọ́ langba àti àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe ìwọ́de ìfòpin sí ìjọba burúkú ní orílẹ̀-èdè Nàìjíríà táàrẹ Bọ́lá Ahmed Tinubu lábẹ́ ìṣèjọba rẹ̀ tó sì kó àwọn ọmọ kéékèèké náà tó tì wọ́n máa tì mọ́lé kò tún wá fi mọ́ bẹ́ẹ̀ níṣẹ́ ló tún kó wọn lọ sí ilé ẹjọ́. Ó ní àsìkò ìjọba ológun bó ṣe rí bẹ́ẹ̀ gẹ́lẹ́nu. Ó ní ṣùgbọ́n tó tún yàtọ̀ ń bẹ́ẹ̀ títí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó tún fi burúkú ju ti àwọn ológun lọ. Ó ní pé ìṣèjọba ológun nígbà náà lọ́hùn àwọn kò kó àwọn ọmọ kéékèèké máa tì mọ́lé débi tí wọ́n tún kó wọn lọ sí ilé ẹjọ́. Ó ní gbogbo eléyìí ó ń ṣe àfihàn pé a kàn ń pè ìjọba yìí ní ìjọba alágbádá ìjọba àwarawa ní í ṣe ló jẹ́ ìjọba tó tún burú ju ti ológun lọ. Nígbà tí ó tún máa mẹ́nu bà àníyàn àti ariwo tí ìjọba Bọ́lá Ahmed Tinubu ń pa lásìkò ìpolongo ìbò èyí tẹ́ pè ní àtúntò orílẹ̀-èdè Nàìjíríà bíi níwá ó ní gbogbo ẹ̀ òrìrọ́ náà ló já sí torí pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ ìtínú nínú ìṣèjọba tó ń bẹ lóde yìí. Ó ní ẹ jẹ́ kí n wo ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Usman Yusuf ọ̀kan pàtàkì lára àwọn àgbààgbà ilẹ̀ Haúsá èyí tó sọ nípa rẹ̀ níwá òpù náà. Ó ní gbogbo ẹ̀ ebi ló mà ti dà sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lágbádá báyìí o. Ó ní kàkà tí yóò fi fún wa ní ògùn tá a fi ní ìtẹ̀síwájú àti ohun rere nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìṣèjọba tó wà lóde yìí ó ti dá ìyàn àti ebi tó fi mọ́ àìṣètò ààbò ohun gbogbo tó ti dá kalẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ká má tanra wa ìjọba yìí burúkú ju ti ìjọba ológun lọ. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Ọmọyẹlé Sowore ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ lọ́dún 2023 nínú ẹgbẹ́ òṣèlú AAC ló fòun náà léde. Ǹjẹ́ lórí ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore náà ni mo sì wà báyìí o. Wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíràn bíi ti ìlú gángan. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fojú ìwòye wọn lórí fídíò kan tó ń ṣe àfihàn Ọmọyẹlé Sowore lẹ́ni tó kọ tí kún sí àṣẹ tí àwọn agbófinró tí wọ́n pa fún un lásìkò tó ń wa ọkọ̀ lójú òpópónà ní ìpínlẹ̀ Èkó. Nínú fídíò kan tó ti ń jà rìnrìn káàkiri orí ayélujára ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi ojú ìwòye sí wọn nígbà tí wọ́n ṣe àfihàn Ọmọyẹlé Sowore tó wà nínú ọkọ̀ káàkan èyí tó ń wa ọkọ̀ náà ní ojú pópó táwọn agbófinró tó sì wà lójú ọ̀nà tí wọ́n ń ṣe àyẹ̀wò ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ tí wọ́n pa aláṣẹ fún Ọmọyẹlé Sowore láti páàkì mọ́lẹ̀ kí wọ́n ṣe àyẹ̀wò ọkọ̀ rẹ̀. níṣe ni Sowore yarí kanlẹ̀ tó ní òun kò lè páàkì torí pé ojú ọ̀nà airport ní ọ̀nà táwọn gbà yìí ṣe tún fẹ́ dá súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ kalẹ̀. Ó ní ọ̀rọ̀ tí Ọmọyẹlé Sowore èyí tó ń sọ wàyí o nígbà táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n mọ̀ ṣe àfihàn fídíò ọ̀hún àrí ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n sọ di mímọ̀ wípé ọ̀nà tí Sowore gbà yìí níṣe ni kò bá òfin mu torí pé ẹnu iṣẹ́ wọn ni àwọn agbófinró náà wà lẹ́ni tó ń díje sí ipò ààrẹ rèé o tó wá ń ṣe bẹ́ẹ̀ tó ń kọtí ọgbọ́n ìsí òfin àti ìlànà orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àwọn míín sọ di mímọ̀ wípé ní tí Ọmọyẹlé Sowore ṣe yìí kò sábúrú kankan níbẹ̀ o torí wípé wọn ò dá súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ kalẹ̀. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ń lọ sí pápákọ̀ ìwọkọ̀ òfurufú èyún airport ò ní ó ṣeé ṣe fún wọn kí wọ́n pàdánù ọkọ̀ ojú òfurufú wọn lásìkò tí wọ́n bá ń dá wọn dúró lójú òpópónà náà. Wàyí o
fídíò náà bẹ́yìn àyín lè tá ṣe àfihàn rẹ̀ fún wa tẹ́yìn náà tẹ́ fi ojú ìwòye sí yín tẹ́ fi hàn fún wa nínú comment section yín náà. Hello. How are you? This one, I want to cause traffic for this place again. Not be airport road with this, huh? Wanna come up for roads? Wanna come up for roads? No, to wind this place down. Why not? We are not parking. We are not supposed to be causing traffic to the airport. We are not parking. Wanna calm down? Wanna calm down? Wanna calm down? We know the park. We know the park. Go and bring your guy. I know the park. Now they cause traffic for roads. We don't need this traffic. This is the airport. This is the airport road. I know the park. I know the park. Come on for roads. Come on for road. I know the park. Go bring your commissioner. I know the park. I know the park. I know the park. When I come up for roads, God punish you too. Inú mi dùn púpọ̀ lórí ọ̀nà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbà láti yan ọba tuntun ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣe àfihàn ìdàgbàsókè tó ti ń bá ọ̀rọ̀ oyè ọba jíjẹ ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Olúwo tìlú Ìwó ló sọ èyí di mímọ̀. Ọba Abdulrasheed Akànbí tó jẹ́ olúwo tìlú Ìwó ló mà ti fi ohun rẹ̀ léde báyìí àti ìhà tó kọ sí ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé èyí tó gbé lánàá òde yìí nínú ètò ti polongo tó sì ti kéde wípé ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wádé òní yóò jẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́ báyìí lẹ́yìn ọdún kẹta tí oyè ọba náà tó ti wà lófo. Tẹ́ ẹ bá gbàgbé lánàá òde yìí wọn náà la mú ìròyìn náà wá nínú ètí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti kéde Akeem Ọ̀wádé Abímbọ́lá gẹ́gẹ́ bí Aláàfin tuntun báyìí tí àwọn Ọ̀yọ́mèsìn márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì ti fohùn léde wípé ìkéde ọ̀hún ó ní kì í ṣe àtọwọ́ àwọn ló ti wá o torí wípé òun kọ́ ni Ifá àwọn mú bẹ́ẹ̀ kò sí lára àwọn ọmọ oyè tí Ifá yàn kalẹ̀. Wàyí o ọba Abdulrasheed Akànbí Tẹ̀lúwàn olúwo ti ìlú Ìwó ó wáá fi ohùn léde wípé inú òun dùn sí ìgbésẹ̀ tí gómìnà náà gbé ó ní láti lè fi ààyè sílẹ̀ kí àwọn tí wọ́n ti ní ìrírí tí wọ́n sì lajú ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire kí wọ́n máa jẹ oyè ọba onílé yóò máa mú ìdàgbàsókè bá ilẹ̀ Káàárọ̀ Oòjíire èyí tí ilẹ̀ Yorùbá yóò fi di àpèwáwò fáwọn ẹ̀yà mìíràn nígbà tí àwọn tí wọ́n bá ní ìrírí tó ga jù tí wọ́n bá ń jẹ oyè ọba ó ní gbogbo à ń jókòó ti gbogbo àwọn nǹkan tó ti yẹ kí a gbàgbé látẹ̀yìnwá èyí tí kò ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè àwùjọ gbogbo èyí tí wọ́n ń jókòó tì látẹ̀yìn yìí tí wọ́n ti pátì oní yóò máa mú ìdàgbàsókè bá àwùjọ. Ó wá rọ àwọn ènìyàn ìlú Ọ̀yọ́ wípé ẹ̀já káwọ́tì bí igba ẹ̀kẹ́ bó ti ṣe ń káwọ́tì lé ká ṣe àtìlẹ́yìn fún ọmọọba Abímbọ́lá Akeem Ọ̀wádé láti lè jẹ́ kí ìdàgbàsókè kó bá àwùjọ kẹsì jágbà fún un torí wípé ẹni Ọlọ́run fẹ́ òun lọ́lọ́run yàn béèyàn bá jẹ́ atare tó jẹ́ gbogbo ìjù bẹ́ẹ̀ lọ bí Elédùmarè kò bá yàn sípò kò lè dé ipò ẹ̀já gbà pé Elédùmarè òun ló yan ọmọ ọba tuntun tí ó máa jẹ́ Aláàfin tìlú Ọ̀yọ́ olúwo tìlú Ìwó tó fi ohùn náà léde. Kò dín ní ènìyàn 11 táwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ní ìpínlẹ̀ Imo báyìí gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ní agbègbè tó pè ní Amanagu Intenanza ìjọba ìbílẹ̀ Osu ní ìpínlẹ̀ Imo ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní ó ti wáyé ní nǹkan bí dédé agogo 6 alẹ́ ọjọ́ Wednesday tí ń ṣe ọjọ́ 9 inú oṣù kínní ọdún tá a wà yìí. Wọ́n sọ di mímọ̀ wípé àwọn oníṣẹ́ láabi náà tí wọn kò mọ ibi tí wọ́n ti wá àti pàtàkì ìdí tí wọ́n fi wu ìwà burúkú yìí ó ní wọ́n ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn nínú ètí àwọn tí wọ́n gba ọ̀rọ̀ kalẹ̀ lẹ́nu wọn ṣùgbọ́n tí wọ́n ní kàn fi orúkọ bo àwọn láṣìírí tí wọ́n ti sọ di mímọ̀ wípé a rí nínú àwọn ènìyàn tí wọn kò dín ní 30 èyí tí wọ́n jáde láyé nígbà tí àwọn míì sọ wípé wọ́n tó 40 ènìyàn tí wọ́n ti ṣekú pa ṣùgbọ́n tó jẹ́ wípé òǹkà tí a ṣe àfihàn nínú fọ́nrán kan tó jáde ó jẹ́ 11 ènìyàn tí wọ́n sùn sínú àgbàrá ẹ̀jẹ̀ nínú ìkọlù èyí tó wáyé ọ̀hún. Wàyí o wọn kò tí ì sọ ohunkóhun tó fà á àti àwọn ènìyàn tí wọ́n wu ìwà náà ṣùgbọ́n àwọn ènìyàn náà sọ di mọ̀ wípé wọ́n ṣe ìkọlù náà
káàkiri gbogbo agbègbè ọ̀hún nínú èyí tí wọ́n ti lọ ń wọlé báwọn ènìyàn tí wọ́n sì ń ṣekú pa wọ́n du bàbá ọmọ ìyàwó àti àwọn ọmọ rẹ̀ wọ́n du wọn lọ́rùn sí orí pẹ̀tẹ́sì wọn lẹ́yìn tí wọ́n tún sàsálà fún ẹ̀mí wọn lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà tó ń ṣẹlẹ̀ gbogbo akitiyan láti bẹ́ẹ̀ tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo Henry Okoye ní gbólóhùn òun ló já sí pàbó torí wípé ó sọ dímọ̀ wípé àwọn sì ń ṣe ìwádìí lórí ọ̀rọ̀ náà táwọn yóò sì padà fún àwọn oníròyìn ní ààbọ̀ ṣùgbọ́n lásìkò tá a fi ń kó ìròyìn jọ a kò tí ì gbọ́ nǹkan kan lẹ́nu Henry Okoye tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo náà. wọ́n ní irọ́ ọkú ni à ń pa mọ́ àdá irọ́ ọkú náà là ń pa mọ́ ọkọ o mo wà láyé mo wà láàyè kódà mo wà lálàáfíà ara mi Sunday Igboho ló fi ohun náà léde bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn òfégè tó ti ń já rìnrìn káàkiri orí ayélujára èyí tí àwọn ọmọ ẹgbẹ́ Ṣèyí Tinubu Youth Battalion Facebook page tí wọ́n fi léde sí ojú ayélujára Facebook wọn lánàá òde yìí nínú èyí tí wọ́n ti kéde ẹni tó jẹ́ ajìjàǹgbara akọni tó ń léwájú fún ìdásílẹ̀ ilẹ̀ káàrọ̀ òjìrè olóyè Adéyẹmọ Sunday tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho náà ti sọdún mọ̀ wípé ajìjàǹgbara náà ó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé báyìí táwọn yóò sì máa fi ìròyìn bí ikú rẹ̀ bó ṣe jẹ́ táwọn yóò máa fi léde síta wàyí o ọmọ Adéyẹmọ ti fi ohùn léde o ó ní òkú là ń parọ́ mọ́ ẹnìkan kì í parọ́ mọ́ láyè nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ Ọláyọmí Kọ́ìkì tó fi léde síta níbi tá ti ṣe àfihàn olóyè ọmọ Adéyẹmọ tí a ti jọ ní ìtàkùrọ̀sọ níbi tí ọmọ Adéyẹmọ Sunday Igboho tó ti ń jẹ ẹ̀bà àti ẹ̀fọ́ lọ́wọ́ báyìí ó sọ di mímọ̀ wípé sẹ́ni tó kú a máa jẹun ni èmi wà láyé mo wà láàyè o kódà mo wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi sí nílé ìwòsàn débi tẹ́ẹ̀tì ẹ̀ wá máa ro kúrò mí ó ní fún ìdí èyí ẹ jẹ́ ká gbójú kúrò nínú àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ àhesọ ọ̀rọ̀ àti òfégè ìròyìn tí wọ́n ń gbé káàkiri ó ní wọ́n ń lo gbogbo eléyìí láti lè fi jẹ́ kí akáàárẹ̀ ọkàn nípa ìjìjàǹgbara tá ń jà fún ni àti ní pàtàkì jùlọ òmìnira ilẹ̀ káàárọ̀ òjìrè ó ní gbogbo èyí ẹ̀gbójú ń bẹ̀ ẹ̀jẹ̀ amúṣẹ wà lọ́kùnkúndùn kí ìtẹ̀síwájú ìjìjàǹgbara wa kó tún lè gbópọn ju ti àtẹ̀yìnwá lọ olóyè ọmọ Adéyẹmọ ó rọ gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjìrì wípé ẹja fi ìmọ̀ ṣọ̀kan o ẹ sì já jìnnà síròyìn òfégè tó lè da omi tútù sí wa lọ́kàn nípa ìgbésẹ̀ ìtẹ̀síwájú òmìnira ilẹ̀ káàárọ̀ òjìrì èyí tá ń gbé yìí. kílẹ̀ ẹ̀ ń jẹun lọ́wọ́ ni èmi jẹ́ ló jíjẹ lọ́wọ́ ni. níjọ́ Friday ṣẹ́rí time ṣẹ́rí date èdè Friday 10th Friday January 2025. Okay. Ó lo ẹ̀fọ́ àtẹ̀bà. Ṣé pé orúkọ yín kàn ń tajà báyìí nísìnyí bá mi? Ó dájú bàbá. Ó dà ẹ̀yà fílẹ̀ kẹ́ máa jẹun lọ. Ẹ̀yọ́ ọmọ Yorùbá ẹ fọkàn yín balẹ̀. Ara bàbá lè dáadáa. Kò sí nǹkan kan tó ṣe bàbá. Kò lára ọ̀gá lè. Àdúgbò bàbá lè rẹ̀. Ìgbé jábọ̀ ní ilẹ̀ yìí. Ó dà ẹ̀yà fílẹ̀ bẹ́ẹ̀ bàbá. Ó dà. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tuntun mo wá sójú mọ́ màwòrán yín náà ní àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì mo kí wa pé a kú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ Elédùmarè yóò fún wa ní ìsinmi aláyọ̀ láṣẹ lọ́wọ́ Elédùmarè a tún máa padà fi ayọ̀ pàdé lórí ìkànnì yìí ẹ má gbàgbé láti subscribe sórí ẹ tẹ ẹ báyìí ti ṣe tẹ ẹ bá ti ṣe ẹ tẹ notification yín bó bá ti ń balẹ̀ yóò máa dé ti gbọ́ yín lájà ò balẹ̀ náà ni ó dàbọ̀ fún ti àsìkò yìí.